Okay. So àwọn tí wọ́n ń gbọ́ wa, mo fẹ́ kí irú ẹ̀yin tẹ́ wà nínú Islam tí wọ́n sọ pé Islam ni ọ̀nà pé tẹ́ bá dẹ̀ dé pé tẹ́ fi ní wọ inú iná, mo láyọ̀ láti sọ fún yín wípé ẹ tún máa wọ náà, ẹ dẹ̀ máa jóná. Kò ń ṣe pé ẹ kàn máa gbabẹ̀ kọjá nìkan, ẹ máa jóná. So torí táwọn àáfàá bá máa ka kinní kan, wọ́n á máa sọ fún yín pé a ò lágbọ́yé, tàbí kán máa sọ fún yín pé English náà fi kọ́, àwọn tó kọ́ yẹn, àwọn tó tẹ̀ ní English yẹn, àwọn òyìnbó ni wọ́n ti tọwọ́ bọ̀, wọ́n á ṣáà máa sọ oríṣiríṣi fún yín. Irọ́ ni wọ́n ń pa. Correct translation òun ni ó wà nínú English yẹn, torí kò sédè tẹ́ fẹ́ tẹ́ bá fẹ́ translate ẹ̀, ẹ bá ti gbé sí Google translation gan, ó máa gbé wá fún yín. So àwọn àáfàá kan máa ń yí, wọ́n á máa ní láti, torí àwọn náà mọ̀ pé kò make sense kéèyàn tó fara ṣe fún Allah, tó sin Allah nìkan, tí ò sin nǹkan míì mọ́ Allah, kẹ́ni yẹn tún wọnú iná. So wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá sọ fún yín, ó ṣeé ṣe kẹ́ ẹ wò pé kẹ́ ẹ fi ẹ̀sìn yẹn lẹ̀. So wọn ò dẹ̀ ní sọ fún yín, wọ́n á kàn sọ fún yín pé ẹ máa gba orí okùn tí ń rìn kan kọjá lọ sálùjànnà. Ẹ máa ṣe mọ̀ pé orí Allah yẹn náà kò pé. Báwo ló ṣe máa kọ́ àlùjànnà àti iná tó máa kó wọn papọ̀, wọ́n ṣẹ̀ máa gba inú náà lọ sálùjànnà? Kí ló dé tálùjànnà wà lọ́tọ̀, kí iná wà lọ́tọ̀? Ṣé understand? So ìbẹ̀lẹ̀ máa ṣe mọ̀ pé tẹ́ bá ń wo àwọn tó bá ń gbá bọ́ọ̀lù, tẹ́ bá ń wo ẹni tó bá wọ quarter final, wọ́n ti ní wọ́n ṣe máa ya chat yẹn, tó bá ti bẹ́ẹ̀ ní ilé play, ibi ló máa gbà, ibi ló máa qualify sí, ibi ló máa gbà. So bó ṣe yẹ kó rí nìyẹn. Ó yẹ kí iná wà lọ́tọ̀, kálùjànnà wà lọ́tọ̀ ni, kì í ṣe pé kí gbogbo ẹ̀ wà lójú kan. So gbogbo yín pátápátá tó bá ń ṣe Islam, ó fẹ́ o kọ̀, ó máa wọná. But tó bá jẹ́ ọmọ aládé ní ẹ̀ tàbí tó tiẹ̀ ṣe nǹkan kan, tó lè dánú rò fúnra ara ẹ̀, tí kò ṣe pé ìwé lásán ló ń ronú fún ẹ, o ò ní iná kankan tó lọ, kò sí iná kankan bí kankan. Torí àwọn tó ń sọ fún yín, wọ́n kàn ń gba owó lọ́wọ́ yín lásán ni. So la ṣe ní ká ka àdìtì yìí, ká tún kà á fún yín. Ó wà nínú Quran náà, tẹ́ bá ka Quran 19 verse 65 to 72, níbi gbogbo yín wọ́n máa dá yín kúnlẹ̀ nù ná. So dandan dẹ̀ ni nǹkan tí olúwa yín gbọ́dọ̀ ṣe, ìyẹn Allah, olúwa ilé Mẹ́kà, olúwa ilé Kaaba, òun ni Allah, kò kí ń ṣe Ọlọ́run. So la ṣe ní ká ka àdìtì yìí, kẹ́ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹni tó bá sọ pé bá ṣe tú, pé bóyá àwa ni a ò tú dáadáa, bóyá English yẹn hard fún wa láti tú, ẹni yẹn náà lè wọlé kó wá tú fún wa. So àwọn kan máa ń ní a ò tú dáadáa. So àdìtì tá fẹ́ kà òun ni Sahih Bukhari volume 1 book 12 hadith number 770. So ó ní narrated Abu Huraira. The people said, àwọn èèyàn wí pé, "Oh Allah apostle, Muhammadu òjíṣẹ́ Allah, shall we see our Lord on the day of resurrection?" ṣá máa rí Allah lọ́nà kan náà ọjọ́ àjíǹde? He replied, Ó fèsì wípé, "Do you have any doubt in seeing the full moon on a clear night?" ó ní ṣé wọ́n ní iyèméjì pé tó bá di lálẹ́ tóṣùpá bá yọ, kùrukùru ò ní jẹ́ kí wọ́n rí òṣùpá yẹn? They replied, "No." Wọ́n fún lésì pé rárá. "Oh Allah apostle," he said, Muhammadu òjíṣẹ́ Allah ó wípé, "Do you have any doubt in seeing the sun when there are no clouds?" ó tún béèrè pé ṣé wọ́n ní iyèméjì pé tí òòrùn bá yọ, kùrukùru á tún jẹ́ dín lọ́wọ́ kẹ́ má rí? They replied, "No." Wọ́n fún lésì pé rárá. He said, Ó wípé, "You will see Allah your Lord in the same way." Muhammadu sọ fún wọn pé wọ́n máa rí Allah ní ọ̀nà kan náà bákan náà. On the day of resurrection, Tó bá di ọjọ́ àjíǹde, ọjọ́ ìdájọ́, people will be gathered, àwọn èèyàn máa kóra jọ, and he will order the people to follow what they use to worship. á wá máa pàṣẹ fáwọn èèyàn kó máa tẹ̀lé nǹkan tí wọ́n ń sìn.
So some of them will follow the sun, àwọn kan máa tẹ̀lé oòrùn, some will follow the moon, àwọn kan máa tẹ̀lé òṣùpá, and some will follow other deities. àwọn kan máa tẹ̀lé nǹkan míì tí wọ́n ń sìn. Olówó Èkó ibí yìí tó ní gbogbo wọn máa tẹ̀lé nǹkan tó ń sìn, òun kọ́ ló máa dájọ́ àwọn yẹn nìyẹn. bẹ́ẹ̀ ni ó mọ̀ pé òun kan gbà pé nǹkan oríṣiríṣi ló wà. Toro sọ pé then they will follow other deities. So àwọn tó tún worship other deities náà máa tẹ̀lé other deities wọn. Òun ló máa dájọ́ àwọn tó ń tẹ̀lé tó jẹ́ Muslim. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tó sọ bẹ́ẹ̀. Àwọn tó bá ń gbọ́ wa kán máa wò dáadáa o. Allah kọ́ ló máa dájọ́ àwọn yẹn o, àwọn yẹn máa lọ nǹkan táwọn yẹn ń sìn ló máa dájọ́ wọn. Now ó wá ní only this nation Muslims will be left with its hypocrites. àmọ́ àwọn ìjọ mọ́ṣáláṣí Muslim ará ṣálámọ́ṣí wọ́n máa wà ń bẹ̀ pẹ̀lú àbòsí wọn. Allah will come to them and say, Allah máa wá bá wọn á wí pé I am your Lord. òun ni Allah wọn. They will say, àwọn èèyàn á máa wí pé we shall stay in this place till our Lord comes to us. wọ́n wá ń fún Allah lésì pé a máa dúró síbi tí Allah wá fi dé, torí nǹkan tí wọ́n rí ń bẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó ní ìwo méjì lórí, ó ní ọwọ́ ọ̀tún méjì, ó lẹ́sẹ̀ kan, ó dẹ̀ ní ròǹdì. nǹkan tó rí jẹ́ àlùjọ̀nnú pé eléyìí ò lè jẹ́ Allah. nǹkan burúkú gbáà ni wọ́n rí. Allah nǹkan burúkú. And okay, we shall stay in this place that our Lord comes to us. And when our Lord will come, we will recognize him. wọ́n wá ní àwọn máa dúró síbi tí Allah máa fi dé, tí Allah bá dẹ̀ dé àwọn máa dá mọ̀. Then Allah will come to them and say, I am your Lord. Allah bá tún lọ padà wá, ó ní òun ni Allah wọn sẹ́, ẹ̀ They dáyọ̀ will mọ́ ni. say, wọ́n wá ń wí pé you are our Lord. ìwọ ni Allah wọn. Allah will call them. Allah wá pé afárá kan fún wa pé fún wọn. Àwọn tó bá ń bá wa lọ kíní tàǹkà yìí, ẹ rí i pé wọ́n láti bẹ̀rẹ̀ ó sọ pé àwọn tó ń worship òòrùn máa wá, wọ́n á tẹ̀lé òòrùn wọn. Àwọn tó ń worship nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún náà, wọ́n máa tẹ̀lé nǹkan tí wọ́n ń jọ́sìn fún yẹn. Ó ní Muslim yìí nìkan ló máa kù. So òun máa wá bá wọn, ìyẹn Allah, ó máa wá bá wọn Muslim yẹn pé òun ni Allah wọn, so that àwọn yẹn náà wọ́n á lè ṣe kí ni o, wọ́n á lè tẹ̀lé Allah tí wọ́n jọ́sìn fún. Àwọn tó bá ń gbọ́ wa, ó yẹ kó máa understand nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yẹn. Allah kọ́ ló máa dájọ́ gbogbo ayé. Oníkálukú ló máa nǹkan tí wọ́n ń jọ́sìn fún ló máa dájọ́ wọn. So àwọn Allah yìí ó máa dájọ́ àwọn Mùsùlùmí. Now, Allah will call them. a wá pè fún wọn. And as Sirat, a bridge will be laid across hell. A wá pé afárá kan náà pè ní afárá àsírà, afárá yẹn wá di láti inú náà, a wá forí sọlẹ̀ sí àlùjànnà. And I, Muhammad, shall be the first amongst the apostles to cross it with my followers. Muhammadu wà ní ẹni àkọ́kọ́ tó máa gorí afárá yẹn pẹ̀lú àwọn Muslim tó ń tẹ̀lé. Nobody except the apostles will then be able to speak. Kò sí ẹnikẹ́ni tó máa sọ̀rọ̀ àyàfi àwọn òjíṣẹ́, bọ̀ òjíṣẹ́ tó wà ńbẹ̀ yẹn ó jẹ́ Muhammadu, tó ráwọn Muslim ní wọ́n fẹ́ gun orí afárá yẹn. They will be saying then, Muhammadu àwa máa sọ nígbà yẹn pé, oh Allah, save us! Oh Allah, save us! Muhammadu wá ń ké ńgbà tí náà ń jó, Allah gbà mí, Allah ṣàánú mi, Allah gbà mí, Allah gbà mí. Ó ń kérora. There will be hooks like the thorns of Satan in Irin kan hell. wọ́n wà tá à ń pè ní irin sàádà nínú náà yẹn. Have you seen the thorns of Satan? Ṣé ẹ ti rí bí irin náà ṣe tó? The people said yes. Àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni. He said, Ó wí pé these hooks will be like the thorns of Satan, but nobody except Allah knows their greatness in size. wọ́n ní irin tó jẹ́ irin sàádà bó ṣe nípọn tó kò sẹ́ni tó mọ̀, àyàfi Allah ló mọ bó ṣe nípọn tó bó ṣe tóbi tó. And this will entangle the people according to their deeds. Tó máa jáde ń di wọn bí ẹ̀ṣẹ̀ wọn bá ṣe tó. Some of them will fall and stay in hell forever. Àwọn kan á jábọ́ sínú náà títí ayérayé. Others will receive punishment, torn into small pieces. Àwọn kan á gba ìjìyà, àwọn afọ́ká
sí wẹ́wẹ́ nínú iná. and we get out of hell Wọ́n wá bọ́ta kúrò nínú iná náà. till when Allah intends mercy among the people of hell. Títí tí Allah fi máa ṣíjú àánú wo àwọn tó fẹ́ ṣíjú àánú wo nínú iná. So ẹni tí ó bá mọ̀ pé Muhammadu jóná kó lọ ka bíbá yìí dáadáa. Muhammadu ó jóná tẹ̀yìntẹ̀yìn. Muhammadu ó jóná. Okay, he will order the angels Ẹ fáwọn màláíkà to take out of hell kó mú wọn jáde kúrò nínú iná. those who worshipped none but him alone. Àwọn tí wọ́n ń sin Allah tí wọ́n sin nǹkan míì mọ́. The angels will take them out Màláíkà máa wá mú wọn jáde by recognizing them pẹ̀lú àmì ìdámímọ̀ wọn. from the traces of prostrations. Nípa àmì dúdú wájú orí wọn bó ṣe ń forí balẹ̀ fún Allah. For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah ti ṣe iná ní èèwọ̀ pé kò gbọdọ̀ jó ibi dúdú wájú orí wọn. So they will come out of the fire. Wọ́n wá jáde kúrò nínú iná. It will eat away from the whole of human body. Iná máa ti jó gbogbo wọn, Muslim á ti jó gbogbo ara wọn. Except the marks of prostrations. Àyàfi àmì wájú orí wọn nìkan ni iná ò ní jó. At that time, Tó bá di àkókò náà, they will come out of the fire as mere skeleton. wọ́n bọ́ta kúrò nínú iná pẹ̀lú bánsá egungun ẹran. So ẹni tó bá rí nǹkan tí a kà ń bì á rí i pé Allah òun ló máa dájọ́ àwọn mùsùlùmí. Gbogbo mùsùlùmí ó dẹ̀ máa da ọgbó wọn sínú iná, gbogbo wọn á kọ́kọ́ jóná ná. Ibẹ̀ ló ti máa dájọ́ wọn. So ẹni tí ó bá sin Allah nìkan tí ò sin nǹkan míì mọ́ Allah, ó máa jáde kúrò nínú iná o. Kò sọ Allah ò sọ pé kò ní jáde o, but ẹni yẹn á kọ́kọ́ jóná ku egungun nìkan. Wọ́n á ṣẹ̀ wá gbé jáde kúrò nínú iná. Wọ́n á ṣẹ̀ wá da omi ìyè sí lára. So ẹran ara ẹ̀ṣẹ̀ máa wá wù padà. Á ṣẹ̀ wá máa lọ sí àlùjànnà ibi tí ó ti fẹ́ lọ máa bá obìnrin sùn. So but ẹni tó bá jóbìnrin kò ní nǹkan kan ṣe. Ìyẹn obìnrin ò níṣẹ́ kankan, kò ní èrè kankan tó fẹ́ jẹ pẹ̀lú Islam. Inú iná náà ló máa wà. Wọ́n máa kó wọn nu iná fún àwọn ọkùnrin tó wà ní heaven kí wọ́n máa bá wọn sùn. So kẹ́ ẹ lè mọ̀ pé kò sí èrè kankan fún wọn tó bá ṣe Islam. Inú iná náà ni ó máa gbẹ̀yìn sí. So ẹ jẹ́ ká tún wá wo àwọn Quran tá a máa ń mú wá. Níbi ta ni Allah tí wọ́n ń sọ yìí, ṣé ó lè jẹ́ Olódùmarè táwa mọ̀? Àwọn ọ̀rọ̀ Allah yìí ṣáwọn ọ̀rọ̀ tí tó dá létí ni, ṣáwọn ọ̀rọ̀ tó ṣe é gbọ́ ni? Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo Quran 3:28. Ká gbọ́ àṣẹ, ká gbọ́ ọ̀rọ̀ tí Allah pa fún àwọn èèyàn. Irú àwa bá ṣe jẹ́ Yorùbá sìn, ká gbọ́ nǹkan tí Allah sọ fún wa tó ní ká máa ṣe.